Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà o. Ẹ kálẹ́ mà Ẹ kú ètò. kílẹ̀ ńlá kọjá mà. Ẹ kú ètò sà. Yes ma. Ẹ jọ sà, ọ̀rọ̀ ọmọ mi kan ni mo fẹ́ fi tó yín létí. Yes ma. Ọmọ yẹn jẹ́ second born mi. But dáàdi wọn ti ṣaláìsí. Nígbà tí last born mi ṣì wà níbi ọmọ ọdún mẹ́ta ṣá. But second born mi ó wá fẹ́yàwó. Because mo fẹ́ kà àwọn ọmọ rẹ̀. Ìgbà tó jẹ́ fẹ́yàwó yìí, ẹ̀gbọ́n mi láti máa sọ pé ìyàwó tó fẹ́ yìí kò ń ṣe ibi tó ti yẹ kó fẹ́yàwó ló ti fẹ́ ìyàwó. Má fẹ́ ọmọ yẹn because ẹ̀gbọ́n yẹn ti yóò sì lọ ibi tábúrò ti fẹ́ lọ fẹ́yàwó. Ṣùgbọ́n ọmọ mi kò gbà rárá. Kò gbà létà ọmọ yẹn wá lóyún. Ó ṣàgbére ìyàwó dé. Kó tó di wá gbédé yẹn. Ọkọ mi tí mo wá dẹ́yìn ṣe. Ìyẹn wà lọ síta ń gbà yẹn. Wọ́n ṣe operation fún mi. Èmi ni mo dúró tì wọ́n. Ọmọ yẹn ṣàǹjọ mi lẹ́yìn. Nígbà tí ó wí ni wọ́n pe òun ní ọmọ ọ̀ràn kírun. Àwọn ọmọ tí ò léèyàn. Nígbà tó náà wá ṣe tí ọkọ mi kúrò ní ọ̀sítà tán. Mo wá múra. Mo gba ibẹ̀ lọ. Mo ṣàyọjú. Ó ní mo kàn ní kí n wá yọjú sí yín ni. Kì í ṣe pé mo tí ì wá mọ̀ ni. Pẹ̀kẹ́ bá lè mọ̀ wípé àwọn ọmọ mi léèyàn. Òun ni mo ṣe yọjú o. Ẹ ká má fọ̀rọ̀ gùn. Mo wá sọ fún wọn pé èyí tó máa fi dúró sẹ́kọ̀ọ́. Kọ́ máa bọ̀ wá sí Ìbàdàn kí n lè wá mójútó èyí tó lóyún. Dájú pé ilé máa kúrò nígbàdàn máa lọ sí Èkó. Ká má fọ̀rọ̀ gùn. Àwọn ẹ̀ ṣàpèyẹ. Àwọn àbúrò ọkọ mi. Wọ́n wà nílùú òyìnbó. Wọ́n ṣèwọ̀n bàtàgbára wọn ká. Àṣekò mọ ọmọ yẹn. Ìyá ìyàwó náà wà. Ká má fọ̀rọ̀ gùn. Wọ́n wá sọ fún ọmọ yẹn pé tó ti ṣe bímọ yìí tó bá máa fi tó bí 6 months. Iṣẹ́ tó kọ́ wá padà sí díẹ̀. Kò lè kọ iṣẹ́ parí ká mọ́ bá ṣe máa ṣe freedom. The next thing nígbà tí máa tó ti rí kò tí ì tó oṣù mẹ́fà lọ. Mo rí pọ́mọ yẹn tó lóyún mi. Ọmọ kékeré kò níṣẹ́ kankan lọ́wọ́. Gbájú ìlú kọ́. Àwọn ẹgbẹ́ gba ṣọ́ọ̀bù fún. Still náà kò dúró ní ṣọ́ọ̀bù. Ìgbà táwọn yẹn wá rí pé ó tún wá lóyún ẹlẹ́kejì inú bá bí àwọn yẹn. Because wọ́n láwọn máa fọ́ ní ṣe ṣọ́ọ̀bù fún. Inú wa bí wọn. Wọ́n wá ní ṣe oyún ló kù láti máa fún ìyàwó ẹ̀. Ṣé bóyá kó ṣiṣẹ́ kọ́mọ bá yẹ wọ́n ṣe máa bẹ̀rẹ̀. Àwọn yóò wá dá sí mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí máa lọ roko kiri. A máa kó yẹ̀pẹ̀ pé kí ìwà kà ọmọ ó lè jẹun. Èmi náà jẹ́ iṣẹ́ yìí tí agbára mi kà. Mo bá pè é wẹ̀. Bóyá kó máa bọ̀ lọ́dọ̀ mi. Ká gẹ̀ẹ́sì ṣọ́ọ̀bù mi. Ọjà tí mò ń tà kó máa tà. Títí dìgbà tó náà máa fi ṣe. Ká má fọ̀rọ̀ gbèsà. Aṣá iṣẹ́ wọn bàtàgbára wa kà. Àwọn ìyá ọmọ bá ní àṣìgbà èmi náà dẹ̀ ń sọ fún òbí ẹ̀ pé ọ̀lẹ lọ́mọ yín kò kẹ́ṣẹ́ ṣe ṣọ́ọ̀bù ẹlẹ́kejì tí mo ní mo rí àtìgbà tí ṣọ́ọ̀bù yẹn bọ́ nígbà tí ó ṣe kankan pẹ̀lú ìta. ń gbọ́ yín mà ẹ sọ ní ṣókí mà torí àkókò. ká má fọ̀rọ̀ gùn àwọn fámìlì ìyàwó wọ́n ti mọ́ ọmọ wọn sọ́dọ̀ sí. ọmọ mi wá ń sọ pé èmi ni mo jẹ́ kí ìyàwó òun lọ aṣá lọ́bẹ̀ gbogbo bá ṣe lọ́bẹ̀ bàbá ìyàwó ọtí ni wọ́n ṣàlẹ̀ ká máa mú wá. Àwọn ọmọ tèmi wọ́n wà lọ́dọ̀ wọn. Nígbà tí wọ́n nára kò yá sí bàbá ìyàwó máa tó ní kí n lọ 100,000. Mo ní kí ni mò ń tà. Tẹ bá mọ̀ pé ẹ lè tọ́jú àwọn ọmọ mi. Ẹ kó wọn fún mi ẹ jẹ́ kí n máa tọ́jú ẹ̀. Ṣùgbọ́n sí lọ fà wọ́kọ̀ o. Ilé ìwáyé mi ni ìgbésẹ̀ tí mo lè gbé o. Ẹ ṣe ẹ kọ ọ̀rọ̀ mọ́. Ẹ kọ ọ̀rọ̀ mọ́. Ṣé ọkọ tẹ́ ẹ fẹ́ ní àárọ̀ ọjọ́ yín ni ẹ bí ayé àwọn ọmọ yìí fún? Bẹ́ẹ̀ ni sà. Ọkọ tí ilé ọkọ kan lẹ wà báyìí mà tó fẹ́ yín àti ọmọdà. Bẹ́ẹ̀ ni. Ṣé ọmọ kejì tẹ́ bí yẹn ni ó ń ṣe bó ṣe ń ṣe ìtójọkùnrin? Ẹ ló mà. Ẹ ló ta. Mo lọ́mọ àbílẹ̀kẹ̀ tẹ́ bí sì kejì tó jọkùnrin ni ló fún ìyàwó ní àbí. Òun ni ta. Kí ni èjì ọmọ yẹn? A ti máa lọ bíi either 29 ṣá sí 30. Nísìn báyìí. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tó fún lóyún gbà yẹn kí ni èjì yẹn ń tiẹ̀? Ó lẹ́kìlẹ̀ kí yẹn ti máa lọ bíi either 22 ṣá sí 23. Báyìí. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ àkọ́kọ́ tọ́kọ́ bí fúnra wọn kí ni èjì yẹn? Ó lẹ́kìlẹ̀ kí yẹn ti pé bíi 2+3. Ọmọ ọdún méjì. Ọmọ Bẹ́ẹ̀ ni méjì kọ́ tán bí. Ìwọ̀n ò sì lè ju bíi 1 lọ kó ti lé díẹ̀. Ẹ ṣe mà
ọmọbìnrin yẹn sì wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọmọ méjèèjì. bẹ́ẹ̀ni ẹ farabalẹ̀ mà. ṣùgbọ́n ọmọ tí ń jẹ́ ọmọ 829 àbí. bẹ́ẹ̀ni. ọmọ mélòó lẹ bí mà? kó náà má fi kópa àwọn ọkùnrin mẹ́rin náà. ẹ jèrè wọn pẹ̀lú agbára Ọlọ́run, ẹ jèrè wọn. kí ni èjì yín mà? èmi náà tó bá jù bẹ́ẹ̀ ṣe é ṣe máa wọ 60. ẹ wọ 60 years. bẹ́ẹ̀ni sà. ẹ kú ọ̀rọ̀ ọmọ, ẹ kú ọ̀rọ̀ ọmọ ṣe. bàbá wọn wà láyé? bàbá wọn ti ṣaláìsí náà ni mo ti ṣẹlẹ̀. kí dáàdì wọn wà láyé gan só ti yé mà? kí dáàdì wọn wà láyé, ṣé ń gbọ́ tí mo fẹ́ sọ yìí? bẹ́ẹ̀ni sà. wà láyé. ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ẹgẹ́ bí ọkùnrin tó mọ tó wálé ayé wá ṣe tí ò fẹ́ parẹ́ ẹ̀ dànù níta ẹ̀ kóra yín sí kò ní bá yín dá sí. ṣé ẹ gbọ́ mi mà? níta ẹ̀ kóra yín sí kò ní bá yín dá sí. wọ́n bá bí ọmọ mẹ́jọ láàrin ọdún mẹ́jọ. ọmọ yìí ò bá àmọ́ ṣiṣẹ́ kankan, wọ́n bá àmọ́ jẹ nǹkan kan. ọmọ age 29 lẹ́ ń dààmú ara yín báyìí torí ọlọ́mà. wọ́n bá àmọ́ bímọ lóṣooṣù. Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀? ẹ ló mà. wọ́n bá àmọ́ jẹ nǹkan kan. ọmọ 29 years lẹ́ ń sáré káàkiri báyìí torí Ọlọ́run. náà wá ń pè yín láti ní àná ọmọ age 29 wípé ọmọ yín o àwárí ò yá o kẹ́ ẹ mú 100,000 naira wá o. bàbá tó bí ọmọbìnrin yẹn gan, tó bí ọmọbìnrin tí ọmọ ti yín fẹ́ yẹn, ṣó ní 100,000 naira lákàntì? tó sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àlùmọ́ngìrì Ọlọ́run age 60 kẹ́ ẹ mú 100K wá, ẹ̀yin náà wá ń dára yín, ọ̀tá yín wá ń dára ẹ̀ láàmú lórí ọmọ age 29. ẹ wá lọmọ yín kókó tá a kiri ó kó kíní kí torí kan lè bá a jẹun. ṣé bí ò jalè? kò jalè náà. iye òjì ò lọ́gbọ́n oníta tíṣẹ́. ọmọ mi tí ò bá tí ì jẹ ìyá brain box ẹ ò ní set. ẹ má jẹ́ ń tàn yín, ọmọ òkìrí bákan náà. ṣé bẹ́ẹ̀ yàgbá náà lè sọ pé ìyá òjì olóògbọ́n ta tíṣẹ́? ṣé ń wá èmi ni? ṣé ń wá èmi ni? bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ bátìrì tán gbélé ẹ lọ́wọ́ wọn ò rí cháàjì rárá. empty battery náà gbélé ẹ lọ́wọ́. Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀? bátìrì táwọn òbí ẹ gbélé ẹ lọ́wọ́ nínú ẹ̀mí àti nínú ara, ó yá wọnú ayé lọ kó lọ ṣe rere. wọn ò bẹ́ẹ̀ rí cháàjì rárá, wọ́n gbélé ẹ lọ́wọ́. ó ti mọ̀ pé ó ṣiṣẹ́ lókè ìpẹ̀láyé ò tún wá fún rẹ̀ ń brain. wọ́n ń dara ọ̀tá yẹn wọ́n ń dara ẹ̀ láàmú lórí ọmọ age 29. wọ́n wá ń pè yín nítorí ọmọ age 29. mọ́mí ṣe fẹ́ gbọ́ tèmi mà? ẹ ní kú lọ́jà ìpè o, ẹ jẹ́ mọ́ ń ṣe àmì Jésù. gbogbo tí gbogbo wàhálà tẹ kóra yín sí Ọlọ́run mọ̀ ń pẹ́ o, ẹ má jẹ́ mi ó tàn yín o. kódà ẹ nílò prayer point kankan lórí ẹ. ọmọ age 29 kì bá fún yẹn mẹ́wàá lóyún papọ̀ lẹ́ẹ̀kan náà, kí ló kàn mí? wàá gbà mí ni tí bàbá rẹ̀ ká ní age 29 mà ní àgbàlagbà lè mọ̀ ń sọ̀rọ̀ ń pẹ́ ma. àgbàlagbà mà ní. àwọn ẹgbẹ́ ẹ̀ tí ò dá sí mọ́ wọn ò ṣubú lórí ọ̀kadà ti wọn náà. ẹ̀yin náà dẹ̀ ṣubú lórí ọ̀kadà. ọ̀rọ̀ ọmọ tẹ́ ń ṣe yìí ó tún fẹ́ mú nǹkan mi dání. wọ́n ṣe wá dá sí àwọn ẹgbẹ́ ò ní dá sí náà. ọ̀n náà ní bùkátà gbèsè ayé tiwọn. wọ́n mi ẹ má jẹ́ ìtàn yín, ẹ lọ kẹ́ ẹ lọ sùn ti yẹn níṣòro kankan o, só ti yé yín. ẹ ṣe gbọ́ta. bá ti pè yín láti ọ̀dọ̀ àwọn bàbá àti ìyàwó ọmọ yín, ẹnì kan pe ọmọ wọn kan pọkọ ọmọ wọn nìkan pè kán jọ mọ bára wọn fà, só ti yé yín. wọn bá ànára wọn bàjẹ́ kán kọ́ra wọn lọ́tọ̀ ọlọ́pàá kan fún mi kó kán yín. wọ́n mi ó dàárọ̀. ẹ wọ́n máa yọ̀ sáà ẹ ṣe mo dúpẹ́ sáà ẹ ṣe gbọ̀nsà.